tó ẹkùlé fún títò ní ẹgẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àwọn ọ̀rọ̀ ń sọ̀rọ̀ gbọ́ ọlọ́run òfurufú ṣe bẹ́ẹ̀ ó fi ṣọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ ń fọhùn òòrùn dé òòrùn fi mọ́ kò sí ibì kan tàbí ibì kan níbi tí a kò ti gbọ́ ẹ̀rọ wọn ẹ má jẹ́ ń tàn yín ẹ̀rọ wọn ṣe bẹ́ẹ̀ ó la gbogbo àgbàlá ayé ó là á já tó ẹ jẹ́ kí a máa fi lé ẹ̀ka máa fi kíra wa káàbọ̀ sórí ètò yín ètò wa ètò gbáraàlú eyín ètò ọwọ́ agbára rẹ̀ eléyìí tí iléeṣẹ́ ìránṣẹ́ Temple of Fire and Miracle Ministry tí wọ́n ṣe agbátẹrù fún takuti Jésù táàbí kalẹ̀ sí orí àpáta kẹ́sì tí o sì lè yẹ láíláí ní nọ́mbà 21-23 ládùúgbò lóyẹmí níjàmbá londo city Ondo State Nigeria lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ ẹni àmì Olódùmarè tí kì í ṣe ẹni òjòrò ẹni ìpè tí kì í ṣe ní èpè ẹni olùṣọ́ àgùntàn tí kì í ṣe olùṣọ́ ewúrẹ́ ìyún bàbá wòlíì ohun ajínrere àgbáyé ẹni Prophet James Ayanfe Ayodele tí gbogbo yẹn ń pè ní bàbá owó agbára rẹ̀ JP tí wọ́n jẹ́ founder Temple of Fire and Miracle Ministry worldwide káàkiri orílẹ̀-èdè àgbálá ayé ẹ má jẹ́ ń tàn yín ẹ jẹ́ mọ̀ pé ohun rere tí a kọ́ mọ́ mi tí a kọ́ mọ́ ọ ǹjẹ́ ó ti ṣẹ̀bí ìbéèrè rẹ fún èmi àti ìwọ ẹ mọ̀ lónìí ẹ gbọ́ kúlẹ̀ lẹ́nu bàbá wòlíì fún títò ní ẹ má jẹ́ ń bẹ́ẹ̀ àmọ́ kí tó máa fi ojú bàbá wòlíì yẹn fún títò ní gẹ́gẹ́ bí atọ́kùn ètò èmi máa pé ẹni lóhùn mi ò jọ mí ẹni jọ mí kò sì lóhùn mi ọ̀tọ̀lójó ẹni kó wọn jọra wọn Mike yẹ Olúgúndé ló kọ ọmọ tí gbogbo yẹn pè ní Mike Wonder ẹ máa kó kalẹ̀ ẹ sì kó sí mi ò ní tọ ẹ ṣeun ẹ sì kó ìwòran wa bàbá wòlíì bàbá ẹlẹ́kọ̀ọ́ tọ̀wọ̀tọ̀wọ̀ kí ni káàbọ̀ sí yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ìfún tuntun ní olóòtú bàbá wòlíì ẹkúlẹ̀ o ẹ ṣeun bàbá bàbá gẹ́gẹ́ bí ìṣe yín ẹ kí wa kọ́ni mọ̀ pé ẹ ti wà lórí ètò bàbá. mo kí gbogbo àwọn ọmọ ọlọ́run káàkiri gbogbo àgbáyé èyí tó fi ètò ìṣe dandan ní gbogbo ọjọ́ mẹ́jọ àdúrà mi ni pé lórúkọ Jésù olùgbàlà ògo rẹ ò ní jábọ́ lórúkọ Jésù. àmín bàbá ní kúkúrú ẹ fi àdúrà ṣe ètò tó yẹ ká máa bí tó. ẹ̀mí mímọ́ àgbẹ̀yìnga nítorí pé ń bẹ láàyè síbẹ̀ ọlọ́run má jẹ̀mú ọlọ́run ìyanu ẹgbà ọpẹ́ wa ní ti tòní olùwàgbà gbogbo ẹ̀nàwó agbára Jésù Olúwa wa. àmín tó ẹ ṣe bàbá wòlíì bàbá ṣáájú ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan mo sọ wípé ní ẹ sọ̀rọ̀ kankan wípé nípa àkórí kan tí a ṣe lónìí wípé ní ohun tá a kọ mẹ́ẹ̀mí àti ìwọ ǹjẹ́ ó ti ẹ̀ṣẹ̀ bí bàbá kẹ́tù máa tẹnu bọ̀rọ̀ bàbá wòlíì ọ̀rọ̀ yìí kí lóhun tó fà kí lóhun tó bí ọ̀rọ̀ yìí bàbá. olóòtú bàbá wòlíì. bí àánú bá jó tán lára ògo ògo á padà di ogun. kábíyèsí Olódùmarè. àánú tó bá jó àdìtú ni bí àánú bá ti jó tán lára ògo á wá padà di ogun. tó náà ọ̀rọ̀ yìí ló gbé mi tí mo bẹ bàbá mo wà nínú ìgbàdúrà mo wà nínú ìṣípayá àwa fi yé mi pé wọ́n ń ka kàlẹ́ndà ń lọ kàlẹ́ndà ń lọ ó ń lọ léraléra ó wà kú díẹ̀ kó parí mo gbóhùn yẹn pé èyí tí a kọ mọ́ nínú ọdún 2022 ṣó wá sí ìmúṣẹ ibi tí ọ̀rọ̀ tèmi ti jáde nìyí ìran ló gbé jáde mo ti sọ lẹ́ẹ̀kan mo ní bí àánú bá ti dó tán lára ògo ogun ló padà dà gbogbo ènìyàn tó ń wò mí lónìí ohun tí a kọ mọ́ ṣó wá sí ìmúṣẹ bí mo béèrè ìbéèrè ni wọ́n ní kí n béèrè lọ́wọ́ ẹ̀ ohun tí a kọ mọ́ láti ìpilẹ̀ṣẹ̀ ayé rẹ̀ láti January títí di ìsinsìnyí ṣó ti ní ìmúṣẹ ibi tí ọ̀rọ̀ ti jáde nìyẹn olóòtú ọ̀rọ̀ tí a gbé jáde nìyẹn. àdìtú ni bàbá wòlíì bí ibà ní kí n bẹ̀yìn sà ẹ jẹ́ mọ̀ pé ọgọ́rùn yẹn báyìí ni wọ́n ń dojúkọ oríṣiríṣi ìṣòro báyìí tó ṣe pé olómìnira gà báyìí wòlíì àti ẹ̀ pé lágbájá ọdún tó ń bọ̀ ọ̀ọ́nì sí Nàìjíríà mọ́ lágbájá báyìí yóò oṣù tó ń bọ̀ ọ̀fun ní ṣoyún o lágbájá báyìí yóò ọjọ́ báyìí ọ̀ọ́ sí bẹ́ẹ̀ ọ̀ọ́ra mọ́tò ọ̀ọ́ sí bẹ́ẹ̀ ọ̀ọ́ra lẹ̀ àmọ́ bàbá ìlérí kò sí bẹ́ẹ̀ kò wá sí ìmúṣẹ bàbá wòlíì kí wọ́n ní ti ń fà kí ni ti ń dènà rẹ̀ bàbá. olóòtú bàbá wòlíì. ìran wà prọfẹsì wà
tolúwa ní nípa fún ènìyàn láyé ẹlòmíràn alálà abára rẹ̀ nílùú ọba a máa bá àwọn òyìnbó jẹun ẹlòmíràn wà pẹ̀lú ọba ẹlòmíràn máa bá àwọn governors a máa bá jẹun ṣùgbọ́n nígbà tó bá tají sáyé abára rẹ̀ nílé tẹ́nàtì kan nílé oníyàrá kan tó náà kí ni wọ́n yóò pàpà ń ṣe kí ló fà á àbí kì í ṣe ń tẹ́ ìbéèrè ní olóòtú o ohun tó fà á pọ̀ nínú ayé ogun la wá jà níbẹ̀ ayé ogun la wà ayé ogun la wà tó náà gbogbo ẹni tí ò bá múra láti jẹ́ kí ìpín rere ó ṣe mọ́ lára ó jẹ Ọlọ́run ní gbèsè ó jẹ Ọlọ́run rẹ̀ ní gbèsè mo gba tẹlifóònù kan ní àná ẹnìyẹn wà ní òkè òkun lọ́hùn ẹni tó wà lókè òkun tí àwọn èèyàn fi ń yangàn nílé tí ò lè tọwọ́ bọ̀ kó sẹ́ndì 50,000 sílẹ̀ àwọn aráabí wọ́n ti gàgà lé lórí wọ́n ti gbé àga lé lórí wọ́n ti gbé búlọ̀kù lé lórí wọ́n jẹ́ kí wọ́n ti jòkó lé wọ́n jẹ́ kó rí ìrìn àjò rìnrìn wọ́n jẹ́ kí ìbújáde yẹn ó ṣẹlẹ̀ ìran rere lóní tó fi kúrò ní Nàìjíríà tó fi lọ sókè òkun ṣùgbọ́n kàkà kó dọ̀hún kí ilẹ̀kùn ó ṣí àwọn aráabí ti ilẹ̀kùn torí náà gbogbo rere tí a kọ mọ́ mo fẹ́ kó o ṣiṣẹ́ lé lórí súnmọ́ ẹ̀rọ amóhùnmáwòrán tòní kí lọ́lọ́run ní fún ọ wà á kọ́kọ́ béèrè kí ni ẹlẹ́dàá ní fún mi ìrìn àjò wọn náà ní kí n rìn láyé ṣé wọn ní kí n rìn láti ààfin ọba kí n parí rẹ̀ sínú yàrá kan ní tàbí nínú yàrá kan sílé ògo sínú yàrá ògo ìwọ ló ní láti dáhùn ìbéèrè yìí o olóòtú òun lá lọ̀rọ̀ yìí. bàbá wòlíì ẹ ti ẹ ṣeun ohun tẹ sọ ń sílẹ̀ kan ni màá ti mú ọ̀rọ̀ tèmi jáde níbí báyìí ẹ sọ pé oye kéèyàn máa bèrè sí nǹkan tí wọ́n bá fẹ́ ṣe. bẹ́ẹ̀ ni olóòtú. bàbá wòlíì ó dà bí àpẹẹrẹ ká ní pé ẹni tí ó ní lọ́kàn báyìí pé òun fẹ́ lọ sí ìlú ọba láti lọ ṣe iṣẹ́ lọ́hùn-ún bàbá mọ̀ pé ìlú ọba nǹkan rere sí ni. bẹ́ẹ̀ ni. bàbá wòlíì ǹjẹ́ ó ti tọ́nà kó tún máa bèrè sí pé ibi tí mo lọ ǹjẹ́ kí n tiẹ̀ lọ ǹjẹ́ màá rí rere. olóòtú o bàbá wòlíì. gbogbo ìrìn àjò ènìyàn láyé ó wà lọ́wọ́ Ọlọ́run ẹlòmíràn kádàrá oníkádàrá ló ń wò aago aláago ló fi ń ṣiṣẹ́ ẹlòmíràn àárín nílùú òyìnbó ìrìn àjò rẹ̀ kò kọjá ìlú Èkó nílùú Èkó ibẹ̀ nílẹ̀kùn ó ti ṣí ṣùgbọ́n nítorí àwòkọ́ṣe àwọn ẹlòmíràn pé ọ̀rẹ́ mi ti lọ sí UK ó ti lọ sí ìlú òyìnbó ẹ jẹ́ kémi náà ó kọjá lọ rẹ̀ ìrìn àjò tó rìn ṣó o béèrè lọ́wọ́ Ọlọ́run ibi tó wà yìí iṣẹ́ tó ń ṣe ṣó o fi tọ́ lọ ṣó o béèrè sí ṣó gbàdúrà sí kí ló béèrè kí ni wọ́n fún ẹ ẹlòmíràn wàhálà tó ń dojúkọ lọ́wọ́lọ́wọ́ ìrìn àjò tó rìn Ọlọ́run ò fẹ́ kó rìn a máa gbé ara rẹ̀ sórí gbèdéke pé dandan ni màá rìn tó náà tó bá wá dáhùn ní tó yẹ kó wọlé kò ní wọlé iṣẹ́ tó ń lé yẹn ṣó bí Ọlọ́run léèrè tó o bá bí Ọlọ́run léèrè á dàbẹ́ ni pé ṣe ni wọ́n ń parọ́ mọ́gbò ká lè ṣùgbọ́n ìrìn àjò tá a fi lé ọ lọ́wọ́ nínú ọdún yìí àdúrà mi ni pé lórúkọ Jésù ajásẹ̀bùjá rẹ̀ wà á gbégbá ọpẹ́. àmín ẹ ṣe bàbá wòlíì ẹni aráàlú ẹ̀rí pé ọ̀rọ̀ tó ní ti ṣe bẹ́ẹ̀ ọ̀la kàákì dáadáa àmọ́ kó tó di pé a lọ òkè lọ́hùn láti lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bàbá nínú ọ̀rọ̀ yín ní ẹnjọ́ mẹ́ta yìí ẹ sọ wípé ní ohun retí àkọ́mọ́ wa pé kì í ṣe fún ibi. kì í ṣe fún ibi o. pé rere ni bàbá. bẹ́ẹ̀ni. ẹsẹ̀ bíbélì kan ti sọ wípé ní ọ̀tá ni ó ṣe léyìí bàbá gbọ́ láti bọ́ lọ́wọ́ ogun ìsà. olóòtú. bàbá wòlíì. májẹ̀mú wà fún ìrìn àjò oníkálukú. ọ̀dà. iṣẹ́ ọ̀tá wà. lọ́tọ̀. ó wà lọ́tọ̀. ìwé Éfésù ló gbé bẹ́ẹ̀. ìwé Éfésù yẹn sọ pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara làwọn bá jìjàkadì bí kò ṣe àwọn ẹ̀mí àìrí àwọn alágbára bíi òkùnkùn ayé yìí àwọn ẹ̀mí búburú ojú ọ̀run mi mọ̀ bóyá o ti ṣèwádìí ọ̀rọ̀ yìí mi mọ̀ pé o gbé bíbélì yóò ká kí ni bíbélì sọ nípa ẹ̀ àwọn agbára ibi àwọn agbára tí ń sọ rere tí ń sọ di ibi àwọn agbára tí ń ba ayé ẹni jẹ́ àwọn agbára tí ń já ìràwọ̀ àwọn agbára burúkú ojú ọ̀run àwọn agbára tí ò jẹ́ kéèyàn ṣe rere àwọn agbára tí ń yẹ ìlérí àwọn agbára tí fògo dòfò àwọn agbára tí sọ ògo di rédèrèdè àwọn agbára tí ń ba ire ayọ̀ jẹ́ àwọn agbára tí ń fani sẹ́yìn àwọn agbára tí ń tu ayé ẹni ká àwọn agbára kan wà tí kì í jẹ́ kó ológo gba ògo àwọn agbára kan wà tó lójólógo gba ògo tí kì í jẹ́ kó ṣe rere gbogbo wọn ló ṣiṣẹ́ lé lórí ìgbà yẹn ni rere tí a kọ mọ́ ẹ yóò tó lè wá sí ìmúṣẹ. àdètí ọ̀rọ̀ rẹ bàbá wòlíì ẹ̀yin ará ilé ẹ rí i pé ọ̀rọ̀ tó ní gẹ́gẹ́ bí ìṣe mi ó lágbára dáadáa bàbá ní káwọn ojú aago bàbá yẹn rí i pé ọjọ́ náà ti ṣe bẹ́ẹ̀
ti lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ dín wẹ́rẹ́ ọjọ́ náà ń lọ bàbá wòlíì ìbéèrè tí áfíríkà rẹ̀ ń lè yé bàbá àti mo ti ń fà á tó fi di pé ní ẹ̀hún tí a kọ́ mọ́ àti òfin wá sí ìmúṣẹ bàbá wòlíì tó bí a bá fi wá kí ìlérí náà kó tètè ṣiṣẹ́ mọ́ ní àbá ìgbésẹ̀ wò láà gbé. ìgbésẹ̀ tí ó yẹ kó ṣe wá Ọlọ́run rí. ó parí. Jésù olùgbàlà ó ní mo wà ní ẹnu ọ̀nà mo ń kanlẹ̀kùn tó o bá ti gbọ́lẹ̀kùn tó o ṣí fún ẹni tó lè ṣe á dé. ìrìn àjò tá a fi wá sórí afẹ́fẹ́ òun náà ni pé ká lè gbà ẹ́ ká fi àdúrà ràn ẹ́ lọ́wọ́ ká fi ọ̀nà òdodo hàn ẹ́ láti lè bọ́ lọ́wọ́ ogun ayé ihun tí a kọ mọ́ ẹ kó lè wá sí ìmúṣẹ òun ló gbé mi wá bí mi ìmọ̀ bóyá òun dánìkan já ogun yìí màmá tó ń wò mí òun dánìkan gbé ìgbésẹ̀ òun dánìkan ó nílò wòlíì ó nílò àdúrà láti tọ́ ọ sọ́nà láti bá ọ já ogun láti gbàdúrà kí ilẹ̀kùn àánú kó ṣí fún ẹ. bàbá wòlíì ṣì wà. wòlíì wà o. bàbá ẹ bá náà sí wòlíì mọ́. tinúlé rẹ ti kú ni. tinúlé rẹ ti kú. ọkú ó dòkú. ó dà ẹ̀yin ará alẹ́ ẹ jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ ká lọ òkè lọ́hùn bẹ́ẹ̀ bá padà dé a máa gbọ́ ọ̀rọ̀ tòní tí a pe àkórí ẹ̀ ní èyí tí a kọ́ mẹ́ẹ̀mí àti ǹjẹ́ ó tẹ̀ ti ṣe bí bàbá kò dá máa ṣe bẹ́ẹ̀ a máa tẹ́ ní gbọ́dọ̀ a ti máa yànnà rẹ̀ fún wa dáadáa tó mo ju ẹ̀rọ mi ó yá ìlú òkè lọ́hùn owó rẹ̀ àwọn ìdílé kálí owó tí ń bẹ́ẹ̀ bá bá padà dé ọ̀rọ̀ Jésù ṣe kíni àtẹ̀lẹ̀ tí ń jẹ́ ọ̀rọ̀ orí ìtẹ́ a ti máa gbọ́ lóní pẹ̀lú ẹ̀ má yẹ kó ń bẹ à ń padà bọ̀ ó yá ìlú òkè lọ́hùn káwọn tí ń bẹ́ẹ̀ à ń bọ̀. ọwọ́ agbára tó fi lé bàbá lọ láàárọ̀ ọwọ́ agbára tó fi gbé Àkàndé lẹ́yìn ọwọ́ agbára tó fi títàkùn ti Jésù ọwọ́ agbára lé ayé mi dìde. ọwọ́ agbára Ọlọ́run dé láti tú àwọn òǹdè sílẹ̀ láti gbàlà láti wòsàn àti láti fà ó dìde kúrò nínú ipò òṣì àgàn àìní àìríṣe àti àìlè dá nǹkan rẹ̀ ṣe nínú ìpàdé àdúrà tó gbóná girigiri tákòrí rẹ̀ ń jẹ́ ọwọ́ agbára rẹ̀ his mighty hand nínú ìjọ temple of fire miracle ministry aka takuti Jésù tó wà ní nọ́mbà 2223 ìlú Yemi street Yaba Ondo city níbi tí Ọlọ́run ti ń lo ikọ̀ rẹ̀ prophet James Ayanfe Ayodele Fábẹ́kú láti fàdúrà fógun ayé rẹ̀ tútù pàdé bàbá wa wòlíì prophet James Ayanfe Ayodele lórí ìkànnì KAFTAN TV Yorùbá Startimes channel 132 DTT tàbí 482 DTH ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láago 6 ìrọ̀lẹ́ fún àlàyé ẹ pè sórí 08034738793 ọwọ́ agbára rẹ̀ ti ìjọ temple of fire and miracle ministry tọ̀sẹ̀ yìí yóò tún lágbára jù. ọba tó ṣeun tẹ́nìkan ò lè ṣe orúkọ rẹ̀ ti lè yìn tó bàbá mi tó ṣeun tẹ́nìyàn ò lè ṣe orúkọ rẹ̀ ti lè yìn olúwa 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 wa orúkọ rẹ̀ ti lè yìn tó ní gbogbo ayé orúkọ rẹ̀ ti lè yìn olúwa 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 orúkọ rẹ̀ ti lè yìn tó gbogbo ayé orúkọ rẹ̀ ti lè yìn tó ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa máa bá wa lọ Jésù olúwa wa. gbólóhùn tí mo gbọ́ òun náà ló mú ọ̀rọ̀ Ọlọ́run jáde èyí tí a kọ mọ́ ṣó ti ṣẹ mọ́ lára bí èyí tí a kọ mọ́ látọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ láti inú ìwé ìrántí ṣó ti ṣẹ mọ́ lára mo ń kà nínú ìwé Luke chapter 22 ẹjá wo ẹsẹ̀ ńlá kan verse 37 kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ níbẹ̀. nítorí mo wí fún yín pé. mo wí fún yín pé. èyí tí a fi kọ mọ́ mi. èyí tí a kọ mọ́ mi. kò lè ṣe kó má ṣe lára mi. gbọ́dọ̀ ni kó ṣe lára mi ó ti tó èyí tí a kọ mọ́ bàbá dáàdì àti mọ́mì tó ń gbọ́ mi ẹ súnmọ́ bí ẹja ṣàṣọyé ẹja wọnú gbìngbìngbìn ọ̀rọ̀ Ọlọ́run lọ èyí tí a kọ mọ́ nínú ọdún 2022 ṣó ti ṣe mọ́ lára bí oṣù kẹwàá la ń là kọjá yìí o à ń lọ à ń wé agbami oṣù kẹwàá àkàsọ̀ kìíní ti lọ ìkejì ìkẹjà ìkẹrin ìkarùn àti wọ ìkẹsàn àwa kọjá lọ sí ìkẹwàá ibẹ̀ la wà ohun tí a kọ mọ́ ṣó ṣe mọ́ lára bí mo ní ṣó ti ṣe mọ́ lára gbogbo ẹni tó ní Jésù Kristi lólúwa àti olùgbàlà o gbọ́dọ̀ béèrè ìbéèrè yìí ló fi dáhùn Olúwa kò tí ì ṣe Olúwa ti ṣe kí n wá yànnàná ìrìn àjò tó rìn tí ó fi ṣe mọ́ lára mò ń kà nínú ìwé Psalm 22 ìwé Psalm ìwé onísáàmù orí 20
ẹja wo ohun tí ẹsẹ̀ ìkẹrin ẹsẹ̀ ìkeje ẹsẹ̀ kẹrìndínlógún kí ló sọ níbẹ̀ nínú ẹsẹ̀ ìkẹrin ó yá. àwọn bàbá wa gbẹ́kẹ̀lé ọ. àwọn bàbá ńlá wa gbẹ́kẹ̀lé wọ Ọlọ́run. wọ́n gbẹ́kẹ̀lé. yes. ìwọ sì gbà wọ́n. ó máa gbà wọ́n. yes. gbogbo àwọn tí ó ń rí mi wọ́n fi mí rẹ́rìn ẹlẹ́yà. gbogbo àwọn tó rí mi wọ́n ń ṣe ẹlẹ́yà wọ́n ń ṣe ẹlẹ́yà rẹ̀. wọ́n yọ sùtì ètè. dádì mọ́mì wọ́n yọ sùtì ètè sí ọ̀rọ̀ rẹ̀. wọ́n yọ sùtì ètè sí omi. yes. wọ́n sì mi orí wọn. wọ́n mi orí báyìí àwọn ènìyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù ẹ̀ àwọn tó ń bá gbélé àwọn neighbor rẹ̀ àwọn alábàágbé rẹ̀ wọ́n mi orí pé ẹ wọ ara alẹ́ yín ṣé ó lè bọ́ nínú ọdún yìí báyìí ṣé ó lè parí ilé tó gbé kalẹ̀ yìí ṣé ó lè bọ́ lọ́wọ́ àìsàn yìí wọ́n mi orí wọ́n mi orí wọ́n mi orí ní gbogbo ìgbà tó o bá ti ń kọjá lọ wọ́n ní ẹ wu ẹlẹ́yà ẹ wu ẹlẹ́sìn wọ́n fi ọ́ ṣe yẹ̀yẹ́ wípé báwo ló ṣe fẹ́ rí ohun tí a kọ́ mọ́ nínú ọdún yìí wọ́n mi orí mọ́ o mi ìmọ̀ bóyá ń wò wọ́n yes ẹja kọjá lọ sí ẹsẹ̀ kẹtàdínlógún verse 17 kí ni Bíbélì sọ níbẹ̀ yes 17. mo lè káyé gbogbo egungun mi. gbọ́ ìyá dé mo lè ka gbogbo iye egungun ara ìyẹn ni pé àtijọ́ àti mú le gbogbo rẹ̀ le ó le koko yes. wọ́n tẹnu mọ́ mi wọ́n sì ń wò mí sùn. wọ́n ń wò mí sùn ẹni tó bá ń wò sùn wọn ni máa wo bó ṣe ń lọ orí bó ṣe ń ṣe orí bó ṣe ń jẹ ó tiẹ̀ rí ìgbé ayé tó ń gbé wọ́n ń wò ọ́ wọ́n ń wo aṣọ tó wọ̀ wọ́n ń wo ìrìn àjò rẹ̀ wọ́n ń wò ọ́ pé eléyìí ó tiẹ̀ ní Jésù ó tiẹ̀ ní Jésù ìyá rẹ̀ ló ń jẹ wọ́n ń wò wọ́n fi ọ́ ṣe lẹ́yà yes. gbà mí kúrò lẹ́nu kìnìún ni. gbọ́ Olúwa gbà mí kúrò lẹ́nu kìnìún ni yes. kí o sì gbóhùn mi. kó gbóhùn mi. láti ibi ìwọ àgbáǹrere. ẹ jẹ́ wo ẹsẹ̀ ogun olé kan 21 yes. gbà mí kúrò lẹ́nu kìnìún ni. gbà mí Olúwa kúrò lẹ́nu kìnìún ni. kí ìwọ kó sì gbóhùn mi. kó o sì gbóhùn mi. láti ibi ìwọ àwọn àgbáǹrere. hallelujah. ẹ jẹ́ wo verse 24 torí àkókò wa 24. nítorí tí ó kẹ́gàn bẹ́ẹ̀ ni ó kórìíra olùpọ́njú. Ọlọ́run kẹ́gàn ó kórìíra olùpọ́njú yes. bẹ́ẹ̀ ni ó pa ojú rẹ̀ mọ́ kúrò lára rẹ̀. ṣùgbọ́n nígbà tí ó ké pè é. nígbà tó o bá ké pè é ó máa ń gbọ́ èyí tí a kọ mọ́ ọlọ́dún yìí lórúkọ Jésù ní rere àṣẹmọ́ lára ó nílò láti ké pè Ọlọ́run màmá tó ń wò mí igbe ló nílò láti ké ọ̀rọ̀ rẹ ò dánù kò sọkún mọ́ ọ̀rọ̀ rẹ ò pariwo mọ́ ọ̀rọ̀ rẹ ò káàkiri mọ́ ọ̀rọ̀ rẹ ò sọkún mọ́ ó nílò kó o kígbe èyí tí a kọ mọ́ mi Olúwa jẹ́ kó ṣe mọ́ mi lára èyí tí a kọ mọ́ àwọn ọmọ mi ìgbéyàwó ọjọ́ ayẹyẹ yẹn ó yẹ kó ṣe mọ́ lára ìbújáde ògo yẹn ó yẹ kó ṣe mọ́ lára ìyanu ayérayé yẹn ó yẹ kó jẹ́ ìpín rẹ lórúkọ Jésù èyí tí a kọ mọ́ a ṣe mọ́ lára màmá má sọkún mọ́ o má rojọ́ mọ́ o má ràrìn kiri mọ́ béèrè pé Ọlọ́run Olódùmarè pé bàbá tó ń dáhùn àdúrà á jà fún ọ á gbà ọ́ á fọ̀nà hàn èyí tí a kọ mọ́ lórúkọ Jésù á ṣe mọ́ lára mo lá ṣe mọ́ lára lórúkọ Jésù mo lá ṣe mọ́ lára màmá ọ̀rọ̀ rẹ ò nílò kó máa sọkún o ọ̀rọ̀ rẹ ò nílò kó máa yalé káàkiri ọ̀rọ̀ rẹ ò nílò láti máa tọ́ Ọlọ́run kéékèèké kiri súnmọ́ Ọlọ́run Olódùmarè súnmọ́ ẹni tó lè ṣe súnmọ́ ọba àwọn ọba súnmọ́ Ọlọ́run òtítọ́ súnmọ́ Ọlọ́run tó lè gbaṣọ ìyà kúrò lára rẹ gbogbo ìlérí ọjọ́ pípẹ́ àṣẹmọ́ lára àlàáfíà. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní bẹ nínú ìgbèkùn tí ó sì mọ ọ̀nà àbáyọ ti dé báyìí o Jésù lọ̀nà àbáyọ. ọwọ́ agbára tó fi dé bàbá lọ láró ọwọ́ agbára tó fi dé Àkàndé lẹ́yìn o ọwọ́ agbára tó fi tìtàkùn ti Jésù ọwọ́ agbára pé ayé mi dìde. tálẹ́ni náà tó ní òkú rẹ̀ ò ní kú sáré ẹ̀yọ́ ti di àgbàrọ̀. máa bọ̀ wá sínú ìpàdé àdúrà tó ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ tákòrí rẹ̀ jẹ́ ọwọ́ agbára rẹ̀ ṣe bí ọwọ́ agbára Ọlọ́run ló fi mú ọmọ Ísírẹ́lì jáde kúrò lóko ẹrú Íjíbítì ìwọ náà wà nírìírí agbára ńlá yìí nínú ìpàdé àdúrà gbogbo ọjọ́ Wednesday tó ń wáyé láago 9 àárọ̀ sí 12 ọ̀sán nínú gbọ̀ngàn ìjọ Temple of Fire and Miracle Ministry tá a mọ̀ sí Takuti Jésù tó wà ní 22/23 ìlú Yẹmí Street Yaba nílùú Oǹdó kí n lóko ẹrú àbí ìgbèkùn tó wà ìgbèkùn ẹ̀rọ ọmọbí ni àbí àìrá láàánú.
ìgbèkùn àìsàn ni tàbí ti àlákàlà, àmúbọ̀ ni tàbí àìní, Jésù ṣetán láti mú ọ jáde o. Ìwọ náà máa bọ̀. Prophet James Ayanfe Ayodele ní alákòóso gbogbogbò. Ọlọ́run á sì lò wọ́n láti gbàdúrà fún ọ, ó sì gba ìtúsílẹ̀. Jésù ni Olúwa. Ọlọ́run Prophet James Ayanfe, Ọlọ́run takú ti Jésù Ayọ̀délé o. Fọwọ́ agbára gbé ayé mi sókè o. Fọwọ́ agbára wá tún ayé mi ṣe. Fọwọ́ agbára tó fi dé bàbá lọ láró. Bàbá wo ni mo kí ni pé kó wọn láti ẹ̀kan. olóòtú ẹ ṣe. Bàbá alágbára Olúwa bí ibi tẹ̀ ti ń gbà mí sí yìí bàbá ibi ò ní gbẹ. Bí mo ti jẹ ti lé dùn mọ́rẹ̀. Tọ́ kí n sáré ṣe báyìí. Bàbá wo ni ọ̀rọ̀ kan sọ sínú ọkàn mi. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí sọ wípé ní ọ̀tá ò lè pa kájà rádà àwọn lè fawọ́ àgọ́ sẹ́yìn. Bàbá ìbéèrè mi rèé, ṣé káwọ́ gbéra ni wípé tálẹ̀ gbé ìgbésẹ̀ gbé Olúwa ó ṣe káwọ́ gbéra bàbá ìjẹ́ ó ṣeé ṣe kí ìlérí yẹn kó wá sí ìṣẹ̀lẹ̀ yẹn tó ń bí àwọn olóòtú bàbá wòlíì. bíbélì ni màá fi dáhùn rẹ̀. Ẹ jáwọ́ bàbá. nínú ìwé onísáàmù yẹn psalm 34 ibẹ̀ ni ìdáhùn ọ̀rọ̀ yìí wà ẹsẹ̀ mẹ́tàdínlógún psalm 34 verse 19 kọkànlélógún ó ní ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú olódodo ṣùgbọ́n Olúwa gbà wọ́n nínú gbogbo wọn. Ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú olódodo ìyẹn tó mọ̀ sí pé oríṣiríṣi ni ó máa ṣẹlẹ̀ oríṣiríṣi la máa là kọjá bá a ṣe ń bọ́ kúrò nínú ìka la máa bọ́ sínú ìmí ṣùgbọ́n ẹni tó bá lè kígbe ẹja wò ó nínú ẹsẹ̀ ìkẹtàlélógún verse 17 ó ní àwọn olódodo ń ké Olúwa sì gbọ́ ó sì yọ wọ́n jáde kúrò nínú gbogbo iṣẹ́ wọn gbogbo. Olóòtú ó lè jòkó lójú kan kó rí oore ọ̀fẹ́ Ọlọ́run ó lè jòkó lójú kan ohun tí a kọ mọ́ láti ọdún tó ti pẹ́ kó ṣẹ mọ́ ọ lára ó lè jòkó ó nílò kó gbé ìgbésẹ̀ yìí wàá dìde wàá wá ẹni tí a fi ṣẹ́ rán ní ìgbésẹ̀ akin òun ló nílò tó náà a lè jòkó ká máa wò tàbí ká dúró sójú kan ká máa sọ pé ká máa kígbe pé Ọlọ́run ó ṣe no ìgbésẹ̀ ló gbé kí ni ìgbésẹ̀ náà òun ló wà la fi rán wa jáde òun la fi rán wa jáde láti lè fàdúrà jagun fún ẹ láti lè bá ìwà àtọlọ́run wàhálà tó wà ń bẹ ká fàdúrà ká fi parí ká wá fà ó léwọ́ Ọlọ́run ká bá ọ gbàdúrà kí bàbá ó gbé ìrànlọ́wọ́ dìde gbogbo ohun tí a kọ mọ́ kó lè ṣẹ mọ́ ọ lára bẹ́ẹ̀ ni olóòtú. Tọ́ ẹ ṣeun ẹ̀yin ará ilé ẹ jẹ́ mọ̀ pé nọ́mbà tí ẹ láǹfààní láti máa pe bàbá wòlíì síre ẹ̀jẹ̀ ń fìtà fún àǹfààní àti àṣejì bẹ́ẹ̀ tí a ṣe ń darapọ̀ mọ́ ẹ̀rọ amóhùnmáwòrán yìí orí ètò ọwọ́ agbára láti wíwà tàwa ní ìrọ̀lẹ́ tòní ilé tí iléeṣẹ́ ìrìnsẹ̀ Temple Fire Miracle Ministry takọ́tà Jésù tún ṣe agbátẹrù fún tó nọ́mbà bàbá wòlíì rèé ẹ̀kọ́ rẹ̀ báyìí ẹ̀kọ́ rẹ̀ torí yóò ṣe ayé mi àti wọ́n láǹfààní tó pọ̀ dáadáa bí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti yàn náà bàbá lórí ètò tòní lẹ́ láǹfààní láti máa pè wọ́n bá wọn sọ̀rọ̀ kẹ́lẹ́ mi pé wòlíì ṣe bẹ́ẹ̀ ó wà láàyè wòlíì ò tí ì kú o àwọn wòlíì kan wá sọ pé olùwà sì ń lò wọ́n takuntakun ara wọn ni bàbá wòlíì tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wà nọ́mbà náà rèé 080 34 73 87 93 080 34 73 87 93 nọ́mbà ẹ̀ ní ẹ̀ láǹfààní láti ṣe kíni láti bá wọn sọ lórí ẹ̀rọ ayélujára wọn bẹ́ẹ̀ ni bàbá ṣe kíni wọn dá yín lóhùn lórí ìdàkọjá tí bàbá ńlá kọjá tí ẹ pè wọ́n kọ́ lè mọ̀ pé bí i na line àbí na true bí i wòlíì ni bàbá kì í ṣe wòlíì ìbẹ̀lẹ̀ ẹ̀ ti mọ̀ ìbẹ̀lẹ̀ ẹ̀ ti jarọ́ mi ẹ ṣeun tí bàbá ní ṣe ká mọ̀ fún ní bá pàdé àdúrà owó agbára rẹ̀ torí tí bẹ́ẹ̀ la ṣe wà lórí ètò yìí lónìí láti máa tú àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ̀ kú ònú ogun gẹ́gẹ́ bí ohun tá a gbé yẹn lọ́wọ́ iṣẹ́ ìtúsílẹ̀ bàbá wòlíì lọ́sẹ̀ yìí táwọn onú rẹ̀ lọ ọjọ́ wọ́ọ̀sì tí ń bọ̀ lọ́nà yìí kí ni Olúwa fẹ́ ṣe kí ni bẹ̀ wájú. olóòtú mo sọ nínú ìpàdé àdúrà tòní Olúwa fi èso mustadi ó fi hàn mí bí èso yẹn ṣe kéré tó tí ìgbàgbọ́ rẹ bá kéré bẹ́ẹ̀ tó bá rọ̀ mọ́ ohun gbogbo tí a ń ṣe wọ̀nyí tó ń fi ọkàn bá wa lọ tó fi ọkàn tẹ̀lé Ọlọ́run lọ mo gbàgbọ́ pé gbogbo nítorí bí ìṣòro yìí á di ìtàn lórúkọ Jésù torí náà wórógbìn mustadi
òun la mú jáde olúwa ní kí n fi sí ọ lọ́wọ́ kó dá wò kó wo agbára tí ọlọ́run fi dá bó ṣe kéré tó nínú gbogbo èso tó ọlọ́run wá fi wé igi àràbà tó bá ní ìgbàgbọ́ kékeré bíi ti wórógbé mustadi ó ní wàá pàṣẹ fún òkè àṣìdí lọ sí yìí lọ sọ́hùn tó náà mo bẹ̀ ọ́ nínú ìpàdé ọwọ́ agbára rẹ̀ ẹ darapọ̀ mọ́ wa ẹ jẹ́ àjíjọ gbàdúrà ẹ jẹ́ àwọ̀ ojú ọlọ́run ohun tí a kọ́ mọ́ ọ dandan ni kò ṣe mọ́ ọ lára. àmín bàbá mi bá ní parọ́ mi bá ní gbàgbé ẹ sọ̀rọ̀ ń pa oore ọ̀fẹ́ ẹ sọ̀rọ̀ ń pa ìgbàgbọ́ bàbá méjèèjì bó ló ṣe wọnú ara wọn. olóòtú oore ọ̀fẹ́ wà ọlọ́run dá ọ ní àdápẹ́ ó ní mo dá ọ tẹrùtẹrù mo dá ọ tìyanu a dá ọ pẹ̀lú oore ọ̀fẹ́ pípé ìgbàgbọ́ tó wà níbẹ̀ ni pé láì sí ìgbàgbọ́ o lè wu ọlọ́run láì sí ìgbàgbọ́ ohun tí a kọ mọ́ kò lè ṣẹ o torí pé ìgbàgbọ́ la fi ń dá ọlọ́run mọ̀ ìgbàgbọ́ la fi ń gbé ìgbésẹ̀ ọlọ́run bá ní ṣe báyìí tó bá ṣe kò ń ṣe problem ọlọ́run torí pé ó ti fi oore ọ̀fẹ́ fún ọ láti rìn láti wá òtítọ́ rí láti rí òtítọ́ láti di òtítọ́ mú láti gba òtítọ́ gbọ́ ìgbàgbọ́ yẹn ó ní nǹkan ṣe pẹ̀lú ìyẹn tó wà bẹ́ẹ̀ ni olóòtú. mo ti yọ tí n fẹ́ yọ tọ ẹ̀yin aráalé ìpàdé àdúrà ọjọ́ wẹ́sì àti ń bọ̀ lọ́nà yìí tí a pè àkórí rẹ̀ ní ọwọ́ agbára rẹ̀ ẹ má jẹ́ ń tẹ̀yìn ìpàdé àdúrà náà ó ti kọjá bẹ́ẹ̀ ni tó ṣe wípé ní ọgọ́rọ̀ ẹ̀yàn oríṣiríṣi ìlú wọn ti ń ṣe bẹ́ẹ̀ tó ti ń darapọ̀ mọ́ ìpàdé àdúrà náà ní ọjọ́ Wednesday ní gbogbo ọjọ́ Wednesday a pè ní ọjọ́ àánú nínú ìjọ Temple of Fire and Miracle Ministry tako ti Jésù tó wà ní nọ́mbà 21-23 ládùúgbò Yẹmí ní Yaba nílùú Ondo City Nàìjíríà bẹ́ẹ̀ ni láago 9 àárọ̀ sí aago 11 àìpẹ́ rárá àǹfààní ti wà láfún yín láti rí bàbá wòlíì one-on-one counseling bí wọ́n bá parí ìpàdé àdúrà náà tán bàbá wòlíì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan arákùnrin kan ti pè láti Kwara State bàbá wòlíì láti ní Kwara lọ́hùn ó sì gbéra ó ti wá fún ìpàdé àdúrà owó agbára rẹ̀ bàbá ẹ jẹ́ mọ̀ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí pé distance is not a barrier ẹ má jẹ́ ní tẹ̀yìn kò sọ́n tó lù ọ́ lè ṣe wọn náà ìpàdé àdúrà yìí bó ló wà tó ti fẹ́ dá tó ti lè darapọ̀ mọ́ kò sí ìlú tó wà tó ti lè darapọ̀ mọ́ ìpàdé àdúrà yìí Ọ̀yọ́ ló wà ní Ìbàdàn ní Kwara ní Port ní ìwọ náà ti ẹ̀ darapọ̀ mọ́ ìpàdé àdúrà kó tẹ̀ mọ̀ pé Olúwa ṣe kí ni Olúwa ń ṣe òun ńlá nínú ìpàdé àdúrà náà ẹ má dé ìbàdàn ló ṣe kí ni iná ló lè ròyìn ẹ má ní fọ́nù sọ̀rọ̀ kí má fọ́nù lè sọ̀rọ̀ bàbá ọjọ́ wa ti ṣe bẹ́ẹ̀ ti ń kọ́ ọ́n pápá mọ́ra bàbá wòlé ìpàdé àdúrà wa agbára rẹ̀ yìí ti ọjọ́ wọ̀ọ̀sì tí a ṣe yìí tí ń bọ̀ lọ́nà yìí bàbá wa ń bọ̀ ṣé kí ara èso mùsàlì lọ́wọ́ ni àbí bó láti ṣe bó láti rìn. olóòtú onílò kó ra nǹkan kan lọ́wọ́ ọlọ́run fúnra ara rẹ̀ ti mú ìpèsè rẹ̀ wá a fẹ́ fi ṣe àpèjúwe bí ìgbàgbọ́ rẹ̀ bá ti lè kéré tó bá ti lè mú dání ó ti wà níbí láti fi gbàdúrà àdúrà rẹ̀ á dẹ̀ jẹ́ ìtẹ́wọ́gbà. àmín tọ́ bàbá ẹgbẹ́ wa ní mọ̀nà kó tó di pé àǹfààní ṣe lọ. gbogbo ènìyàn tó ń gbọ́ mi káàkiri gbogbo àgbáláyé ibikíbi tó kó wà mo fẹ́ fi dá ọ lójú pé ohun tí a kọ mọ́ dandan ni kò ṣẹ mọ́ lára ilé la kọ mọ́ ni ilẹ̀ la kọ mọ́ ni ìbùkún ni ìrìn àjò lọ sí òkè òkun dandan tó bá dẹ̀ ti ń dọ̀hún ìlérí àti májẹ̀mú ọlọ́run á ṣẹ mọ́ lára àlàáfíà ni fún wa. bàbá má sọ̀rọ̀ ìfowópamọ́ ká máa fọ̀ ní ìṣẹ̀lẹ̀ ẹ sọ̀rọ̀ ìfowópamọ́. ẹ̀mí mímọ́ ọlọ́run ìyanu mo ṣí ojú gbogbo ènìyàn mo ṣí ọkàn wọn mo ṣí ìrìn àjò mo ṣí ayé wọn sílẹ̀ láti kí ẹ̀yin ọlọ́run kẹ́ wọlé tọ̀ wọ́n láti kẹ́ ṣeun tuntun kẹ́ pàṣẹ ìbùkún wa Olúwa ṣe bẹ́ẹ̀ àánú ọlọ́run kó dá sí ọwọ́ ọlọ́run kó dá sí agbára ọlọ́run kó dá sí ibi tí o fẹ́ dé láyé Olúwa dé bẹ́ẹ̀ ẹ̀mọ́ kó mú ọ dé bẹ́ẹ̀ ó ti di bẹ́ẹ̀ má jẹ̀mú ìdádúró lójú ọ̀nà rẹ iná ọlọ́run jódà ògo ni forúkọ ayé Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù tó ẹ ṣeun àti ṣe bẹ́ẹ̀ àti ìyànda bàbá nù ẹ máa pọ̀ sórí nọ́mbà wọn báyìí àwọn ni wọ́n máa gbé wọn ní PA 08034738793 máa pọ̀ wọn báyìí àti lóko àti yòó ṣe bẹ́ẹ̀ àti ìyọ̀nda wọn tọ̀ àpàdé ń jọmọ́jọ gẹ́gẹ́ bí atọ́kùn yìí máa pé ẹni lóhùn mi ò jọ mí ẹni jọ mí kò sí lóhùn mi ọ̀tọ̀lójó yàrá pé wọ́n jọra wọn Ológundé Michael ló kọ ọmọ tí gbogbo yẹn pè ní Mike Wonder ẹ kò sí mi ò ní ẹ sì kú wáyé bẹ́ẹ̀ dábàá olóhùn mi lọ́fà bẹ̀rẹ̀ sẹ́yìn ẹ̀ á ṣe ọ̀pọ̀lọpọ̀ sí mi lórílẹ̀ alààyè gbogbo àti bẹ̀tẹ̀ mẹ̀rẹ̀ ń bẹ tó àtẹ̀mí àti bàbá àti olùkà bíbélì àbí sọ wípé ní ó dàbọ̀ àpàdé ìjọmọjọ àlàáfíà Olúwa kò ní fàyè wálẹ̀ ẹ kú kàlẹ̀. ọwọ́ agbára tó fi lé bàbá lọ láró ọwọ́ agbára tó fi gbé Akànnì.
ìdè sílẹ̀ láti gbàlà láti wòsàn àti láti fà ó dìde kúrò nínú ipò òṣì àgàn àìní àìríṣe àti àìlè dá nǹkan rẹ̀ ṣe nínú ìpàdé àdúrà tó gbóná girigiri tákòrí rẹ̀ ń jẹ́ ọwọ́ agbára rẹ̀ his mighty hand nínú ìjọ temple of fire miracle ministry aka takuti jésù tó wà ní nọ́mbà 2223 ìlú yẹmi street yaba ondo city níbi tí ọlọ́run ti ń lo ikọ̀ rẹ̀ prophet james Ayanfe Ayodele fábẹ́kú láti fàdúrà fógun ayé rẹ̀ tútù pàdé bàbá wa wòlíì prophet james Ayanfe Ayodele lórí ìkànnì KAFTAN TV yorùbá Startimes channel 132 DTT tàbí 482 DTH ní gbogbo ọjọ́ ìsinmi sunday láago 6 ìrọ̀lẹ́ fún àlàyé ẹ pè sórí 08034738793 ọwọ́ agbára rẹ̀ ti ìjọ temple of fire and miracle ministry tọ̀sẹ̀ yìí yóò tún lágbára jù.